mo gbọ́dọ̀ tì síta kó tó di pé fàyè lẹ̀. Wọ́n ní kí n lérò kí n ní pé mo tì síta. Àṣekòròfo rẹ̀ ló ń gbénú ayé. Èmi àti ẹ̀ gangan la jọ ń gbénú fúláàtì mi. Ìlú tí mo ti lọ gbé jìnnà kì í ṣe ìlú tí mò ń gbé. Ṣé ẹrẹ́lẹ̀ yóò dàbí ẹni pé ṣérọ́ ni ṣe ń pa ni? Àmọ́ ẹni tí Ṣàngó ò bá tójú ẹ̀jà ní bá wọn bó ba kò so. Ẹni tí wèrè bá sì pààyẹ́ rì bó bá rí mẹkáníìkì báyìí yóò họ ni. Ẹ wò ó, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ìbá akọ́dá ayé aṣẹ̀dá ayé, ìbá Elédùmarè ọba tí ń jẹ́ mi ní gbìngbìnìkì arúgbó ọjọ́, ìgbẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ ayé, ìgbẹ̀yìn tẹ́ ẹ̀ dì túmọ̀ lọ́wọ́, ìbá kírísítẹ́nì, ìbá mùsùlùmí, ìbá adáhunṣe, ìbá oníṣègùn, ìbá babaláwo, ìbá gbogbo ọlọ́jẹ̀ pátápátá. Tó ìbá gbogbo ẹ̀yin àgbàlagbà, ìbá yín mo ṣe o. Arákùnrin kan ló sọ̀rọ̀ yìí. Ó ní wípé òun ò mọ̀ pé nǹkan tí bàbá ìfẹ́ ṣe fáwọn nìyẹn. Ó béèrè lọ́wọ́ àwọn pé ṣáwọn ní girlfriend, àwọn láwọn ní. Ó wá ní pé káwọn lọ kọ girlfriend àwọn sílẹ̀. Ọlọ́mọbìnrin táwọn ti ń fẹ́ láti bí ọdún mélòó kan táwọn ti gbọ́kànlé pé àwọn máa fẹ́, àwọn bá kọ̀ ọ́ lẹ̀. Wọ́n ní kì í ṣàwọn nìkan làwọn ṣe. Wọ́n láwọn mẹ́ta ni, àwọn ju mẹ́ta lọ, bá àwọn mẹ́ta ló padà ṣiṣẹ́ fún. Ọlọ́rẹ̀ ní gbogbo àwọn táwọn lọ. Ojú owó káwọn. Àwọn sáré tolú ọ̀rán. Àwọn ò mọ̀ pé ìgbà rẹ̀ ò tó sè lọ́bẹ̀. Ẹni tó bá wá gbọ́rọ̀ ẹ̀ tó ní pé wo tẹ́rù, ẹ bá ń sọ fún pé wọ́n bá tí ó fi fọ́nà ló mú dání. Arákùnrin sọ wípé ọmọbìnrin táwọn ń fẹ́ àwọn náwọn ò fẹ́ mọ́. Ó bú sẹ́kún, ó lọlé àwọn, ó lọ bá àwọn òbí àwọn, ó ní ká bóun sọ̀rọ̀ kí lòun ṣe. Àwọn ló ṣẹ̀hún, àwọn ò kàn ṣe mọ́ ni. Ọ̀rẹ́ àwọn kejì ní girlfriend òun ò rí kọ̀ sílẹ̀ o. Bóun sì ní wòwò ṣe mọ́ ẹkú ló ń sun, mú ní tèmi náà ń sunkún. Àwọn lé bí mẹ́fà táwọn lọ. Wọ́n náà mẹ́ta yòókù ti kú. Ìkẹ́ ti ẹ̀yà òrè wọ́n tó ló gbà tó fi kú. Bàbá yìí ni àwọn olùbẹ̀yà torí àwọn girlfriend àwọn òṣè sóríire. Torí pé ní ọ̀nà kan àbí ìkejì àwọn ọmọbìnrin yìí mọ́ra wọn. Àwọn ṣàwọ̀ gbọ́ngbọ́n. Àmọye àwọn kan tiẹ̀ dì kan mú ni. Ìkan wà nù wọn táwọn di ọkùnrin sí. Ìgbà táwọn di ọkùnrin sí kó sọ pé òun láìkẹ́ kó bá chat. Kì í ṣe kó ọmọbìnrin dá wọn lóhùn. Àwọn tó ní pé àwọn fẹ́ fi ilẹ̀. Ìyẹn làwọn dìmú. Ó ní kì í ṣe tòun kó sọ pé òun ò ṣe wọ́n, òun ò nífẹ̀ẹ́ mu, òun ò ṣe kíníkan mọ́. Ó láǹtí ṣeun. Ẹ jẹ́ ń sọ tán tèmi fún yín. Ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi wá lè máa wọnú ọ̀rọ̀ o. Àmọ́ ẹ jẹ́ ń sọ tèmi fún yín. Ìgbà tá dé ló bàbá padà. Bàbá yìí kì í ṣe babaláwo, kò dọ̀pẹ̀lẹ̀ fáwọn. Bẹ́ẹ̀ ni kò dá kí n fá. Kì í sáàfà torí àwọn ò bá kúrò àrìn ilé rẹ̀. Kì í ṣe pásítọ̀. Àwọn ò ra aṣọ funfun lọ́rùú ẹ̀ àbí bí abíbélì lọ́wọ́ rẹ̀. Bí àwọn adáhùn ṣe ni àbáwọn tí wọ́n jogún ìwé lọ́wọ́ bàbá wọn. Àǹtí Ṣeun. Àìrìn jìnnà láàárọ̀ bó kí ọ̀kẹ́rẹ́ o. Bá a bá rìn jìnnà, a rí ọ̀kẹ́rẹ́ tó yarọ tó tó súké. Ibi tí mo ti lọ ṣe nǹkan tá à ń sọ yìí, tá à ti lọ ṣe nǹkan tá à ń sọ yìí, kì í ṣe ilẹ̀ Yorùbá o, àmọ́ wọ́n gbọ́ Yorùbá ń bẹ. Ògùn burúkú sì ń bẹ lọ́wọ́ wọn.
mo ti mọ́ láwọn tápà lóògùn n ò gbàgbọ́ àwọn eléyìí tí mo rí yìí mo wá mọ̀ pé lóòótọ́ ni tápà lóògùn. àǹtí Ṣeun wàláì oògùn wà bí ó wà àṣírí wà lọ́wọ́ àwọn kan nígbà tá a débẹ̀ tán tá a láti kọ ìyàwó wa sílẹ̀ tá a láti kọ wọn girlfriend wa sílẹ̀ wọn ló parí wọn ló tún kùtà tó fẹ́ ṣe wọn ní ká má dúró nílẹ̀ tápá àwọn yìí o ká má dúró nílẹ̀ tòsí ọ̀dọ̀ àwọn àbí tòsí ibi táwa bá ń gbé o ká lọ síbi tó jìnnà bíi ẹni tó bá jẹ́ Yorùbá kó gbà ìlú Yíbò lọ lọ́hùn kó lọ fẹ́yàwó ń bẹ̀ bíi ṣé ká fẹ́ wọn ní ṣùlọ́kà ni wọ́n ní rárá wọ́n ní a máa lọ bẹ̀ a máa ní girlfriend ń bẹ̀ á wà á tán tájọ wá sí ibi táwa ń gbé táwọn ẹbí rẹ̀ ò ní mọ̀ kábíyèsí Elédùmarè Ọlọ́run mo bẹ̀ ẹ́ o gbogbo ọmọ tó bá tara mi jáde àti gbogbo ojú tó ń wọ̀ mí kán má ṣàgbákò òbúrú o kán má pàdé lẹ́sù lọ́nà kó rí wọ́n sì mọ́ gbàwòdì àmì àṣẹ káwọn lọ sílùú ibòmíì ọ̀rẹ́ àwọn kan ti ń gbà Àbújá dáadáa abalàbújá àpàdé àwọn obìnrin ń bẹ àwọn Yorùbá ló mú wọn lára àti pàdé ọmọ Haúsá kan ti ẹ̀wà tá a fẹ́ tàn wá ìyẹn máa ń tó oúnjẹ fún wa ni ó sì dà púpọ̀ àmàgbó ààrẹ tán àbágbàlú àwọn elédè míì lọ nígbà tá a débẹ̀ àpẹ́ ń bẹ̀ àti mówó dání àlọ́ọ̀jì club tá a lọ àpàdé àwọn ọmọ kan àmẹ́ẹ̀ta gbé wọn abáníà kọjá ká lọ jayé ní ìlú Èkó abáníà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn dẹ́kun rí wọn jẹ́ ọ̀rẹ́ láwọn ò lẹ́bí lẹ́kọ̀ọ́ àní a máa dá wọn padà sílùú wọn àbá lọ nígbà tá a dẹ́kọ̀ọ́ à ń jayé fọ́rìn ibi tá a wà bàbá ìbá pè wá ó bá ní kẹ́lẹ̀ kọ̀ọ̀kan nù wá ká lọ rẹ́ǹtì fúláàtì o ká má ṣe ní room and parlour o ká má ṣe ní 2 bed o ká ṣe ní 3 bed tó ti pé ìyàrá kan á lè ṣe táwọn gbé bẹ́ẹ̀ ẹni tó bá ṣe é ṣe fún wa ni ìyàrá káwọn bẹ tẹ́wọ̀n ò ní lè wọ́ bẹ̀ tó ju àwa nìkan lọ ẹni tó bá ṣe é ṣe fún wa gan ni àwọn á ní ká lọ kọ́lé ni ká lọ yáwó ká kọ́lé ni nítorí wípé tá a bá ń gbé 3 bed yẹn tó ń bá wá lé wa kó mbẹ nǹkan wọn náà máa wọn tó ṣe nǹkan fún wa tí wọn ò fi ní lé wa títí tá a bá wá padà wá kọ́lé gan ètùtù tá a tún fi gbé kinní lọ sí ilé ọ̀n tó bá dẹ̀ ṣe gbé lọ á tó wọ́ ọmọ mi nù Ọlọ́run ti tú ìta kọ́kọ́ lò Ọlọ́run ti tú lẹ́nu ṣé a fẹ́ pa àwọn ọmọ yìí ẹ̀ pààyàn o ẹ lọ wálé rẹ́ǹtì àbá tó ń lọ àyáwó lọ́tún yáwó lọ́sì kì í ṣe kó bà wá náà bẹ́ẹ̀ yẹn ọmọ tẹ̀katẹ̀ka ni wá àtúnyẹ àdọ́gbọ́n sí ni ká pọ̀ sí ẹ nítorí wàá dé lu ìyàn sì ní pẹ̀lú ìyàn ni wọ́n lóògùn gan tá a fi lọ bẹ̀ gbogbo tá à ń sáré yìí àwa mẹ́fẹ̀ẹ̀fà lájọ́ ń sáré ẹ o oníkàlùkù sì gbálé 3 bedroom flat lágbà àgbà sí tòsí ara wa àmọ́ kò jìnnà síra wọn púpọ̀ bá a ṣe gbà nù bàbá ìbá ní àṣegbálé ní ìsìn ètò tó kàn ní wípé àwọn ọmọ tá a mú wáyé á mú wọn wá sọ́dọ̀ àwọn á sọ fún wọn pé a fẹ́ múlẹ̀ tá a bá ti wá mú wọn dọ́dọ̀ àwọn tá a sọ pé a fẹ́ múlẹ̀ nǹkan míì tá a ṣe sí àwọn òjì àgbọ́ ká mú wọn wọ́dọ̀ yín ká sọ pé a fẹ́ múlẹ̀ àwọn lè yóò gbọ́ Yorùbá èdè tó bá gbọ́ náà lẹ́ sọ fún wọn ẹ sọ pé ẹ fẹ́ wọn ẹ tàn wọ́n bẹ́ẹ̀ ṣe tàn wọ́n àǹtí Ṣeun àbá bẹ̀rẹ̀ iṣẹ́ ó sọ fún ọmọbìnrin pé mo fẹ́ kí mo fẹ́ korúkọ ẹ̀ síbi gbogbo nǹkan mi tí mo ní pé mo ra lẹ̀ ẹ̀rù díẹ̀ ń bà mí mo ní sọ pé iṣẹ́ tí mò ń ṣe ọlọ́pàá lè fẹ́ mú mi EFCC lè fẹ́ mú mi torúkọ ẹ̀ bá ti wà nù lẹ̀ tí mo ra ọkọ̀ mi á balẹ̀ àmọ́ mi ò lè believe àfi kémi àti ẹ̀ múlẹ̀ àjọ àbùkà tí mo sọ bẹ́ẹ̀ fún
àwọn náà sọ báwọn ti